àbúrò èmi mo ránṣẹ́ pé yìí tí wọ́n pè mí láti Oǹdó kọ́ ní ká wá sílé orí ogun dájú wa èyí náà ṣàmọ̀ ẹ̀dí ta ní àwọn ló máa sọ pé adégún tó bá yá wọn ní adé ògùn sómi wọn fẹ́ ká pín ọkọ̀ ìlú ogun dájú wa rárá ni wọ́n ní àtẹ́lẹwọ́ ẹni kì í tọ́ ọmọ jẹ wọ́n á fẹ́ ká fún ara wa ká ṣiṣẹ́ ara wa káwa náà lè kó ọrọ̀ jọ fún àwọn ọmọ wa lọ́jọ́ iwájú. A gẹ́gẹ́ bí àwọn òbí wa ṣe máa ń sọ kán tó ṣaláìsí wọ́n ní iṣẹ́ ni ìṣẹ́ pé ká múra síṣẹ́. Inú mi dẹ̀ máa ń dùn ní gbogbo ìgbà tí bá ti ń bí ẹ̀yin méjèèjì tó pé amúkọ̀tọ̀ sọ yẹn mo wá ń bẹ ẹ̀yin méjèèjì wípé gbogbo nǹkan tó ń bá pín fún wa ní ogún bàbá wa ẹ jẹ́ kó tẹ́ wa lọ́rùn no matter how small ẹ jẹ́ ká gbà pẹ̀lú ẹ̀rín àti ọ̀yàyà ṣẹ́gbọ́n nǹkan tí mo sọ. Àǹtí ìgbésẹ̀ yín lèmi àti Kẹ́hìndé náà ń tẹ̀lé àṣẹ tẹ́ bá dẹ̀ ti pa fún wa òun la máa tẹ̀lé torí pé ẹ̀yin lẹ kú fún wa ní bàbá àti ẹ̀ àbí Kẹ́hìndé. Àǹtí mi ẹ ṣe sọ yẹn la ṣe máa ṣe ṣẹ́gbọ̀n fáwọn pẹ́rẹ́ǹtì wa wọ́n ṣiṣẹ́ wọ́n ṣe ráyè fún ìgbọ́lẹ̀ bọ̀ àmọ́ èmi àti Táyé a promise yìí pé màá já àwọn ṣẹlẹ̀ dáadáa fún mi. Àfẹ́mi ló pa elétè ènìyàn. Àfẹ́mi ló pa elétè ènìyàn. Àfẹ́mi. Ọgbọ́n àgbọ́njù àgọ̀ ló mú wá. Ìmọ̀ ọmọjù ó lè sọ ní dáláìmọ̀kan. Ohun abáfipá mú kì í bá nìkalẹ̀. Èyí abáfẹ̀sọ̀ mú nígbà lọ́wọ́ ẹni. Àfẹ́mi ló pa elétè ènìyàn. Àfẹ́mi ló pa elétè ènìyàn. Àfẹ́mi. Ọ̀bẹ nìkan jà fọwọ́ gún gbogbo ilé lójú. Bí wọ́n bá ń tàn ẹ́ kó má tanra rẹ̀. Mo lè fòyí mo lè fọ̀hún ló mú ológì ní òkú sínú omi. Àfẹ́mi ló pa elétè ènìyàn. Àfẹ́mi ló pa elétè ènìyàn. Àfẹ́mi. Ìyàwó ilé alára gbígbóná bó ṣe ń bọ́ kọjá ló sọ̀rọ̀ sí ìyá ọkọ. Ìjà níṣà lójoojúmọ́ rántí pé ìgbẹ̀yìn ló ń dolóku àdá. wọ́n ní kí ló dé wọ́n náà wọ́n gbéṣẹ́ fún mi ó ṣàmọ̀ràn òyìnbó wọ́n kọ́kọ́ máa dá gbogbo ẹrù fún yàn ṣá mo ṣàbẹ̀ wọ́n pé kó má bínú Kate my sweet angel irọ́ má bínú Kate kọ́ ni mò ń pẹ́ angel ni mò ń pẹ́ mo ṣe mistake ó mọ̀ pé kò sórúkọ tí mi kì í pẹ́ mo máa ń pè Kate máa pè ẹ́ Lárìkẹ́ máa pè ẹ́ ní ìdùnnú máa pè ẹ́ ní àyànfẹ́ máa pè ẹ́ ní gbogbo ẹ̀ ìwọ náà ló jẹ́ gbogbo orúkọ yẹn angel sori angel jọ wàá ṣe nǹkan kan fún mi sori ẹ̀fọ́ tó ṣe fún mi ní last time yẹn ṣọmọ ẹ̀pọ̀ ọ̀dọ̀ ẹ̀ mò ń bọ̀ lé ọ̀dọ̀ ẹ̀ mò máa sùn léde wọ́n ló ní oorun ẹ̀ ní ẹ̀fọ́ tó ṣe fún mi last time yẹn jọ́ tó lọ́lọ́ eléyìí tó bá máa ṣe fún mi ní èní jẹ́ kó ní ẹ̀dọ̀ àti ìṣàkínú mo mọ̀ pé mi máa ń láìkí ọ̀wọ́n ibi fún ìtinú ẹran assorted yẹn kò bá mi fi sínú ẹ̀fọ́ yẹn ó ṣe gan my dear nǹkan tó fi ń pa mí kú náà nìyẹn kò sí problem you know I love you that's my angel bye bye. ṣé kò sí. mo ti expect ẹ látàárọ̀ náà pé kò wá jẹun gbá tí mo dé ilé ni mo ṣe gbé oúnjẹ wa torí kó má bàa tutù. gbélé káàtì ẹ̀wọ̀n kan tó ṣe gbélé. as usual unlike rice ni mo ṣe síbẹ̀ fún ẹ. ṣé ráìsì rẹ̀ àbẹ́gbò.
rice ni ẹ̀kọ́. rice lélẹ̀ tó ṣe ó mọ̀ pé nǹkan kan tó kù sí rice tó ṣe òun ní pé kó rọra fi ẹ̀wà tó fọ́ sí lẹ́gbẹ̀ẹ́ ó ti dé gbó tán. ara nǹkan tá à ń sọ nìyẹn o tó bá wà sọ pé I appreciate ọwọ́ kan jọ̀wọ́ kan lọ ṣé àwọn ọ̀dà kí n máa appreciate ọwọ́ tó wà ń ta jù wọ́ lọ ó mú jésù mọ̀ kọ́kọ́ ṣe tó bá tún máa ṣe ilé ìta bá tún máa jẹ náà wàá tún fi yọ já ó ṣe rice ṣe fọ́ gbogbo ẹ̀ pọ̀ láì ṣe èpo ó tún máa ṣe ẹran fún mi olóńṣe ràkúnmí olóńṣe kùndí wọ́n sọ fẹ́ pàwùsà ni mí ni tọ́yọ̀ títa bá máa ṣe oúnjẹ báyìí gbẹ́ni sọ fún ẹ wọ́n á ṣe bọ̀kọ̀tọ̀ wọ́n á ṣe ọ̀yà ṣàkì ẹ̀dọ̀ ọmọ gbogbo àwọn ẹja tútù yẹn gbogbo pátá ni wọ́n máa kó sí lẹ́ẹ̀kan náà. Ayọ̀mídé owó tó múlẹ̀ ni mo fi sóúnjẹ ìfún ẹ. Nǹkan tí wàá yí ẹ nìyẹn sórí ọ̀wọ́n tó wà ń ta wọ́n á ṣe nǹkan tí mo fẹ́ tí mi máa dùn sí mi ìfẹ́ mọ̀ bí tí wọ́n ti rówó yín jẹ́ kí wọ́n náà jáde lọ ní kó o ṣe nǹkan tó dáa fún mi wọ́n á sọ kí n ṣe ìwúrẹ́ tí mo fúnlẹ̀ ní o rẹpẹtẹ síbẹ̀ òun ló ṣe ń tóbi òṣì. Àná mi ẹ̀rà ẹkújọ́ mẹ́ta ẹ̀ṣẹ̀ gbọ̀dọ̀ kú tọ́jú wa lẹ́yìn olóòní ní ẹ̀yin àná mi. Bébì o ò ṣe wọ́n lálejò ni. Kí ló dé ṣé o mọ̀ pé tí àlejò bá kọ́kọ́ wọlé omi tútù lèèyàn máa kọ́kọ́ ń gbé síwájú àlejò torí pé òun torí òun ṣọ̀rẹ́ ara rárá ó kẹ́tẹ̀ ẹ̀ẹ́dẹ́jọ́ ẹ má dùn ẹ̀ṣẹ̀ tí ẹ lẹ́yìn tí ẹ wáyé máa jọ yín lójú mo fẹ́ tẹ́ yín lọ́rùn ni bébì gba ilé sórí kó wá bá mi lọ sí ọjà kó bá mi ra ṣàkì ẹ̀dọ̀ ara ẹ̀rọ àti pálá ó gẹ̀tẹ̀ gbogbo àwọn nǹkan tí ó máa ń mú ọbẹ̀ dùn yẹn bá mi rà wá fún wọn sórí kan tó kúrò níbí kó gbójẹ́ pọ̀sẹ̀ kan ni wọ́n fẹ́ lò máa bọ̀ wọ́n yó mo fẹ́ bọ̀ wọ́n yó mo fẹ́ bọ̀ wọ́n àná mi lórí ọkọ̀ tó dìbò wọn kúrò níbí yes a fẹ́ tó bí ọ̀sẹ̀ kan kẹ́ tó lọ. kí a ló lè tó yùn ara tẹ́ pé à ń lọ sí mo kàn ní kí n wá wò ní àárò ẹ̀ sọ mí ni. dáàdì Tolú ọ̀sẹ̀ kan nínú ilé yín tẹ̀wọ̀n pé mo lọ́kàn lé ẹ ṣe àdúpẹ́. kò sí problem ju gbogbo ẹ lọ a tún máa ríra now because èmi níbi kan tí mo fẹ́ sáré lọ ṣe gbọ́ take care má tún máa rí my dear. Take care. àǹtí mi. Kẹ́hìndé má tàn ra ẹ̀ ara ẹni kò yẹ̀ wò ọmọkùnrin tó ń ṣe dáadáa fún ẹ báyìí ó kówó sílẹ̀ ó ní kò sí nǹkan tó bá wùn ẹ́ fún wa ìwọ gan ó yẹ kó yẹra ẹ wò pé ìwà wo ni mò ń wù gbìyànjú láti mú ọmọkùnrin yìí kó wo àwọn nǹkan tó ń ṣe tí ò dáa bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ lóru kò kí lórí kí ilé wọn tó bá kí orí àwa lé wò ó jẹ́ kí n rán ẹ létí pé ilé ẹ̀kọ́ ni another university ní ilé ọkọ jẹ́ o àwọn olóyìnbó ní what is world doing at all is world doing well ọmọkùnrin tẹ̀mí rí yìí o tó lọ yìí o Kẹ́hìndé ọmọ dáadáa ni wọ́n ní kò yẹ̀wò ẹ̀ wò ṣé o ti gbọ́. ọmọkùnrin sọ mí donírọ́ ni nà. ọmọkùnrin tó ṣe relé fún ẹ ló sọ pé ó fìyà jẹ wá dúró owó tó kó fẹ́ pé kó lọ fi ṣe oúnjẹ fún wa Kẹ́hìndé ìwọ ló máa mọgbọ́ tó máa fi mọ́kọ ẹ mọ́lẹ̀ ìwà ọwọ́ ẹ̀ gangan ni ò dáa o ṣé ìka ara ẹ o. Kíkẹ́ lọ́mọ. Look! God! Look! Ẹ kọ́ lè bá. Kúrò ilẹ̀ ẹ̀wọ̀n. Àti ìrọ̀ obìnrin ẹ̀wọ̀n nífẹ̀ẹ́ mi, àjọ lọ secondary school ní. Ìyá báwo ni nífẹ̀ẹ́ mi? Ló ṣẹlẹ̀. Àwa sí supermarket wá sí ìbẹ̀rẹ̀ wá ní nice time. Ok, wá sí supermarket yẹn ọ̀rọ̀ àkọ́. Ok, kò sí problem, nínú wá sí ìtì yẹn pẹ̀lú family mi. Ìyàwó mi àtọmọ inú wa ń bẹ̀, so mo mú kọ́nu mọ́tò. Of course, 070. ọkọ mi nọ́mbà. Wá sí kí rẹ́yìn náà ó mọ̀ anything can happen. Anything can happen.
kò ṣe anything bí anything tí wọ́n rò pé anything no anything can happen tí mo ń tọ́ra ẹsẹ̀ pé mo mọ̀ ẹ lè rí ayín kẹ pẹ́ kára ayín kẹ. ayé tí máa jẹ gbogbo tí máa yé jẹ kó wọ́n kẹ sọ́mi. èmi ni mo jẹ ọyẹ tó ti pàkó bẹ́ẹ̀ ni mo jẹ́ kí n sọ fún ẹ èmi ni mo ti jẹ mi ká ní mo ti fọ́ ìgò lórí ẹ kí n ti fọ́kọ̀ lórí jẹ́ èèyàn ni bàbá mi sọ̀rọ̀ tó ń sọ ìwọ olóṣì ẹni bó ṣe wú aláìlójú tí nǹkan tí wọn ò kí fẹ́ wọn lọ́rùn. Táíwò. Ayọ̀mídé ìwọ ni mo ń bẹ̀ látàárọ̀ òde jọ́ nítorí Ọlọ́run kí ni mo ṣe fún ẹ òde jọ dáríjì mi. Dúró náà ìwọ ọmọbìnrin kí ni èmi náà ṣe fún ẹ náà kí ni mo ṣe fún ẹ tó fi ń threat in life mi àbí kí ni mo sọ fẹ́ kó o ṣe fún mi ṣé o ṣẹ̀ mí ni o ò ṣẹ̀ mí náà jọ òru ọ̀gànjọ́ la wà má jẹ́ kí n pariwo. ìfẹ́ yìí ò sí bẹ́ẹ̀ mọ́ kò sí bẹ́ẹ̀ mọ́. please jọ nítorí Ọlọ́run ìfẹ́ wo la fi fẹ́ra wa ìgbà tó dúdú nìyẹn náà yes ojú dẹ̀ ti là ń sìn jọ nítorí Ọlọ́run ṣé alẹ́ tí mo tún wá ní ìsìn o tún fẹ́ jẹ́ kí n ní ìsinmi o dẹjọ́ o dẹ̀ fi mí lọ́rùn sílẹ̀ jẹ́ kí n sùn. ìgbọ́n sí enemies. Hello. Hello baby. Báwo ni má bínú sí mi jọ̀ọ́ nítorí Ọlọ́run mo fi Ọlọ́run bá bẹ̀rẹ̀ mo mọ̀ pé mo disappoint ẹ baby you know you are my love now ọ̀ní mi ló jẹ́ now àríkẹ́ mi ìdùnnú mi ayọ̀ mi àyànfẹ́ mi. má bínú mo kọ wo pé bóyá kí n kọ try láti wálé lálẹ́ ni ó mọ̀ pé ó ti pẹ́ jẹ́ náà tí mo ti wálé kí n kọ wá ìgbà tí mo dẹ̀ máa wá náà òṣì náà mo ti lọ bá ó yà bọ̀ sórí nǹkan mo promise ẹ ní nǹkan kan lọ́la tó bá di ọ̀la ọ̀dọ̀ ẹ ni mo máa sùn mo tún wá ní gift kékeré kan tí mo ti fẹ́ fún mi ò ní sọ fún ẹ àwọn jẹ́ kí n sọ mo ní 10,000 naira cash tí mo fẹ́ kó fún ẹ láti fi ìkùlẹ̀ báyìí yes pẹ̀lẹ́ máa wọrí ojú pẹ̀lẹ́ kò sí problem you know I love you now I love you honey I love you yeah bye I love you ṣòrí ayé ló dé sí ṣòrí ayé ló dé sí o tún fi títí ẹ o tún fi kó bá tèmi wo àwọn tó nífẹ̀ẹ́ mi ń gbòòrò tí wọ́n bá rí gbà wọ́n máa béèrè yín ìgbà tí fóònù tún máa dún ó tún sọ pé enemies ó ti mú ẹ gẹ́gẹ́ bí ọ̀tá mi ọ̀tá ló jẹ́ sí mi àmọ́ ju gbogbo ẹ lọ ṣórí gbogbo nǹkan tó sọ pátá lálẹ́ mo ti gbọ́ ó sọ pé o ṣẹ̀ mí àbí mo ti gbọ́ mo ti dáríjì ẹ now ṣé ìyá rẹ ló lọ́dà mo fẹ́ sọ. mo fẹ́ sọ. no problem it's a free word sùn. Àbẹ̀mí ló pa ẹlẹ́tẹ̀ ènìyàn. Àbẹ̀mí ló pa ẹlẹ́tẹ̀ ènìyàn. Àbẹ̀mí. ọgbọ́n àgbọ́njù akọ ló mú wá. ìmọ̀ àmọ̀jù ó lè sọ ní dáláì mọ̀kàn. ohun abáfipámú kì í bá nìkalẹ̀ èyí abáfẹsọ̀mù ní pẹ́ lọ́wọ́ ẹni. Àbẹ̀mí ló pa ẹlẹ́tẹ̀ ènìyàn. Àbẹ̀mí ló pa ẹlẹ́tẹ̀ ènìyàn. ọ̀bẹ nìkan jà fọwọ́ kún gbogbo ilé lójú. bí wọ́n bá ń tàn ẹ́ kó má tanra rẹ̀. mo lè fòyí mo lè fọ̀hún ló mú ológìní òkun sínú omi. Àbẹ̀mí ló pa ẹlẹ́tẹ̀ ènìyàn.
káàárọ̀ madam. Ẹ kú ọjọ́ mẹ́ta. Ṣé tí ń jáde lọ ni? Kò kàn ẹ́. Ibo lẹ ti ń bọ̀? Birthday party ni àti Táíwò tí mo sọ fún yín. That's fine. For how many days o? Ọjọ́ mẹ́ta ni. Ìyẹn ló dẹ̀ tún ó dájẹ́ láì ṣe pé bóyá ń ṣe tòkú àgbà. Tòkú àgbà nìkan mo mọ̀ pé èèyàn máa ṣe ní Friday, Saturday tí èèyàn dẹ̀ máa tún lọ ṣèdúpẹ́ lọ́jọ́ Sunday tó jọjọ́ mẹ́ta. Ẹ̀yin wá fi ọjọ́ mẹ́ta ẹ fi ṣe birthday ìwà àti kejì ẹ̀. Ìyẹn náà wà òkè ó lovely. Ọmọ mi ńkọ́? Ó lóun fẹ́ bá àǹtí ṣeré ni. Ọmọ mi wà lọ́dọ̀ àǹtí. Ó fi ọmọ mi lẹ́ńtà. Rárá, ó lóun fẹ́ bá àǹtí ṣeré ni. So kò lè bá bàbá àtìyẹ́ ṣeré mọ́ nínú ilé, àbí? Ó lóun fẹ́ bá àǹtí ṣeré. Ìyẹn dà. Dúró náà, Kẹ́hìndé. Ṣé bí mo ti sọ fún yín pé ẹ gbọ́dọ̀ ṣe pàtì? Lóòótọ́ ló ní ká má ṣe pàtì, àmọ́ Táyé ló ní ó di dandan ọjọ́ òbí wa ni. Mo lè má bẹ́ẹ̀ lọ. Mo sáwọ nílé rẹ̀ àbí? Màá mẹ́sùn ẹ pé mo pàtì ẹ̀jẹ̀ lé. Jẹ́ kó yí ẹ pé èmi ní ọkọ ẹ̀ nínú ilé. Báwo lára ẹ wò sísá ẹ fọkàn yín balẹ̀ ẹ mọ̀ pé torí shock tó níyẹn a máa ní láti fún ní long treatment dẹ́ bò lágbára Ọlọ́run máa wà òkè ẹ dẹ̀ mọ̀ tí wàá ní pé ká treat èèyàn àmọ́ Ọlọ́run ló ń kí ọ èèyàn ó máa wà òkè lágbára Ọlọ́run. Ọlọ́run àti ẹ̀ bá mi wò sàn lágbára Ọlọ́run máa rí ìwòsàn ẹ ṣe gan ni. Táíwò má wọrí kéjì ẹ máa wà òkè. I'll be right back. Okay, ẹ ṣe gan. My baby, are you alright? Yes, my mom. Mommy, see Jerry. Which one is Jerry? That one. Akuleo, my baby. Hi, Mom. Work was good today. How are you? Fine. Come. Hey, my dear. Báwo ni? Báwo ni? Come. Sit here. Hope you're fine. Yes. Hope your mom took good care of you. You've eaten, eh? Okay, that's my girl. Yeah, báwo ni? Okay, báwo ni iṣẹ́ yín? Kò easy àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Stress yẹn ti pọ̀ jù léni. From one meeting to another. Meeting kọ́ pọ̀ lọ ni. So rántí kan tí mo sọ fún àwọn èèyàn kan tí mo ní pé a fẹ́ ṣe supply kan fún tó pọ̀ gan. Ó ṣe wá lẹ́yìn nìyẹn. Stress ti pọ̀ jù. Stress yẹn pọ̀ gan. Ìyá ọkọ mi pẹ̀lẹ́ kó wá lọ shower kó wá jẹun. My baby, let me go have my bath. I'm coming, okay? Mo fẹ́ lọ wẹ̀. Ó yá jókòó dúró dè mí. Mo ń bọ̀. Irú mẹ́sẹ̀jì olórí burúkú wo ni? Mẹ́díà. Ó bá mi send owó yẹn mọ́ ni. Bá mi send ẹ̀ lẹ́yìn sọ́la. Irú mẹ́sẹ̀jì olórí burúkú wo. Nífẹ̀ẹ́ mi! Not I'm coming. Nífẹ̀ẹ́ mi! Nífẹ̀ẹ́ mi! Àlọ́ ìbọn olè àṣírí ẹ̀ ti tú. Asọ́tọ̀ ẹ̀ kìíní kan. Nǹkan tó yẹ kí n pẹ́ mi o contract yẹn ṣe pé mo ti rà sílẹ̀ tuntun. Because message kan bo orí fóònù nígbà tó wọlé sí mo lè rí Àṣàbí tó ń sọ wípé dìá owó tó promise mi yẹn tó bá di lọ́la kó wá fún mi ta ló jẹ́ Àṣàbí. Message lórí fóònù tẹ̀lé jẹ́ wo. sí tọrọ ọtún wá ìbínú mi tí bá bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn ànímọ̀ tún jẹ́ ìsìn. Táíwò ṣé ọmọ dábúrò mi ló ń já Ṣàbí ni. Èwo náà wà àbúrò ẹ̀. Tóyọ̀sí ló ń já Ṣàbí náà orúkọ àbísọ ẹ̀ ní orúkọ tí máa ń pè nìyẹn orúkọ tí mo rẹ̀ fi store nọ́mbà ẹ̀ sórí fóònù mi nìyẹn náà ṣé wọ́n sọ̀rọ̀ báyìí. Tóyọ̀sí àbúrò ẹ̀ ni wọ́n pè láṣàbí fún mi. Ohun tó àfin nìyẹn o ṣé kí n fi sí speaker kó fi confirm. Sọ ó dìgbà tí mi bá sọ fẹ́ pé kó pe ọ̀rọ̀ kó tó yẹ kó ṣe. Okay. Mami,
Mami, bọ̀dá mi nífẹ̀ẹ́ mi náà ló pé. Oyún ti rí mẹ́sẹ̀jì. Hello, ọkọ mi. Mọ́mí kí lẹ́ ń ṣe pẹ̀lú fóònù Àṣàbí? Fóònù tèmi ti kú ni. Mo wá kì í bọ̀nà pé kó máa charge. Ìyẹn ni mo ṣe sọ wípé kí n fi tiẹ̀ sáré send message yẹn sí. Báwo dẹ̀ wá ni? Mọ́mí ẹ̀yin máa wọlé tí bá ti dọ́fíìsì lọ́la máa ránṣẹ́ sí yín. Ní problem rárá. Àṣàbí fúnra ẹ̀ kọ́. Àṣàbí ṣàbí. Bọ̀dá. Wo gbogbo àlè máa pè ń tó yọ̀ sí. Kọ́hàn tó ń pè ń tó yọ̀ sí kọ́ máa pè ń tó yọ̀ sí. Àtàǹpẹ̀ ní orúkọ àbísọ Àṣàbí káà máa pè láṣàbí. Ṣọwọ́ okay. Ẹbí mi náà fi nǹkan kan sí ó tẹ fẹ́ sẹ́ǹtì sí mọ́mí lọ́la yẹn. O ní problem, mo promise. Má dẹ́ keep ẹ̀ o ní problem tó bá dọ̀la máa kàn sí ẹ ṣùgbọ́n. Lọ́ọ̀ kò take care. Ṣé o ti tẹ́lẹ̀ alọ́run sí i? Tó ń bẹ́ẹ̀ kì í ṣe fún ẹ náà. Ọkùnrin mẹ́rin ló máa fi fún wọn lẹ̀ pẹ̀lú ìyàwó wọn. Àgbọ̀ tí lórí sàgbọ̀ fi fọ́ mi lẹ̀. Kẹ́gbẹ́ mo ní skeleton mi kọ́bọ̀ mi ni òfin mi máa fi fọ́ mi lẹ̀ lórí tébù ni. Mo bínú sí ẹ. Mo kí ló fẹ́ ṣe kí ló fẹ́ kì í ṣe fún ẹ. Every time mo wọ̀ lórí àfẹ́ bọ̀ trust tó fẹ́ kí tún ṣe. Má bínú sí. Ṣùgbọ́n pé òbìnrin tó wà ń ta yìí wọn ò ṣe trust. Ìgbà tí mi náà mọ̀ fábúrò ẹ̀ ń já ṣáàbì. Àwọn obìnrin tó wà ń ta ò ṣe trust. Ṣé tí wọ́n bá love ẹ n tó o love mi bó ṣe ń sọ ẹ ṣé approach pé kó máa lò yẹn ni. Ẹ jọ ọdún máa kọ̀ ọ́ ọdún máa pariwo mọ́ mi. Mo like it, I don't like it. I'm sorry. Ọkọ mi má bínú. You know I love you. Ìfẹ́ kí nǹkan kan rẹ̀ ẹ́ ni. Má bínú. Ó yá bó ṣe. Má lọ wọ̀ fúra, má wọ̀. Bó ṣe ń bínú. Kí n relax there. Relax there. Ayọ̀mídé, nǹkan tó promise mi ńkọ́. Kí ni mo promise ẹ? Àti mo sọ fún ẹ lókè nígbà tá a wà nínú rúùmù lẹ́ẹ̀kan yẹn. Alright, no worry. Tó bá jẹ́ ti owó ni, o ní problem. Okay, ṣáà ti gba ilé ìdání. So ṣé owó ti tán? Nǹkan tó ṣàfẹ́ nìyẹn. Alright, ṣé a lè máa lọ báyìí? Yeah. Okay, that's my baby. Ìdí rẹ̀ pẹ̀lẹ́ káàbọ̀ wá jẹun. Ẹ ṣé gan ma. Wọ́n lò jáde nígbà tí mo dé tí mo bèrè. Bẹ́ẹ̀ ni ma. Joy! Ó wà nílé. Èmi náà mọ̀ kó wà nílé. Wá síbí báyìí. Ìgbà tí mo jáde lé láàárọ̀ kò sí ẹsẹ̀ ẹran nínú ọbẹ̀. Dídé tí mo dẹ̀ dé ń sìn mo bá màmá tó ń jẹun tó ń fi ẹsẹ̀ ẹran jẹun báwo lẹran ṣe dénú ọbẹ̀. Ìgbà tó ń dé wọ́n lébi ń pa àwọn mo dẹ̀ rí pé kò sí ẹran púpọ̀ mọ́ inú pot mo á lọ wọnú freezer tí mo ṣe ṣe ẹsẹ̀ ẹran fún wọn nìyẹn. Ọmọ àlè ni ẹ ìwọ ló ní fíìsà orí ẹsẹ̀ ẹran ẹjẹ tí wọn bá ṣe fún mọ́mì kan jẹ́. Ẹ má bínú mà. Wọ́n jẹ́ kí wọ́n sọ fún ẹ o mo ti bínú eléyìí o mo máa gba owó ẹran yẹn. Ẹjọ́ mi lówó lọ́wọ́ mọ́ mi ẹjọ́ torí Ọlọ́run mi lówó. Mo máa gba owó ẹran yẹn because ẹran yẹn mo fi sílẹ̀ fúnra mi ní pé mo fẹ́ jẹ. Mọ́mì ẹ̀yin náà rọ ẹwọ́ ìṣẹ̀ ẹ̀rọ mọ́mì. Ok mo ti gbá. Kí ló ń fa ọgbà ariwo yìí? Kí ló dé? Mọ́mí ẹ̀kọ́ lé. Káàbọ̀ kọ́ mi. Kí ló tún ṣẹlẹ̀? Kí ló dé? Mọ́mì ní ìgbà tó ń dé wọ́n lébi ń pa àwọn mo dẹ̀ lọ wọnú freezer mo gbé ẹsẹ̀ ẹran bí mo ṣe lọ sí nìyẹn ìgbà tí àǹtí máa dé wọ́n ní àfi kí n sanwó ẹran yẹn.
can you imagine ọkọ mi ẹsẹ̀ ẹran tí mo gbé sínú físà pé mo fẹ́ jẹ ọmọ àlè yìí lọ gbé fún mọ́mì ẹ jáde wà ń bẹ̀ tó yẹ kó fún mọ́mì wo bí mọ́mì ṣe fẹ́ nu ya gbogbo ẹran kò ṣọtì. Hello ló wẹ̀ mọ́. 2,000 naira ni. 2,000 naira ní ẹsẹ̀ ògúnfe tí ò ṣe tán màálù. Mo wọ mọ́tò débẹ̀. Wọ mọ́tò. Ó ṣe ọkọ mi lówó rí mi. Ó ṣe ọmọ. Má jẹ́ kó gbà ọ́ nífẹ̀ẹ́ mi níbi tí ọ̀rọ̀ Táíwò gbèdé yìí àfi kó ná sùúrù sí bí mo ṣe bẹ́ẹ̀ sọ yìí sùúrù ni o èmi tí mò ń sọ fún ẹ wípé kò ṣe sùúrù mo mọ tí mo rí tèmi dẹ̀ yé mi o. Mọ́ mi gbogbo gbà sùúrù nífẹ̀ẹ́ mi ṣe sùúrù nífẹ̀ẹ́ mi ṣe sùúrù etí wọn kò fi gbọ́ nítorí náà máa tèmi nílé tèmi jẹ ẹran mo wá sanwó ẹran tí mo sì ní jẹ ní ilé mi ìyàwó mi sọ lẹ́mi di búkà níwà làwọn mọ̀lẹ́bí ẹ̀ ọ̀n wá sílé ọ̀n jẹ pọ́ọ̀tù ẹran ọ̀n jẹ pọ́ọ̀tù ọbẹ̀ ẹ kì í túrú sùúrù. ṣé bẹ́ẹ̀ mi ló ṣe é sí èmi ò bínú ọmọ mi ni Táíwò o ṣùgbọ́n tí mo fẹ́ kó máa rántí ni wípé ó mọ̀ pé olórùka ni Táíwò ọ̀rọ̀ ẹ̀ dẹ̀ gba sùúrù gan kò sí ohun tó níbẹ̀rẹ̀ tí ò kí ń lópin kò sí ohun tó le láyè tí ò dẹ̀ ní dẹ̀rọ̀. ẹran méjì kì í ṣe sùúrù wò mọ́ mi ẹ̀gàn ẹ má bínú ẹ ló yẹ kí n bẹ̀ it's a good thing pé kúkú mọ̀ wá ẹ mọ bó ṣe ń ṣe ẹ má bínú ẹ ṣáà ní kí n ní sùúrù ni ẹ má ní sùúrù lórí ọ̀rọ̀ ẹ̀. mo ti ní. ọkọ àpọ́njù àgbọ̀ ló ń wá ìmọ̀ àmọ̀jù ó lè sọ ní dáná ìmọ̀ kan ohun abáfipámú ìbánidálẹ̀ èèyàn bàbá ìfẹ́ lọ́wọ́ ẹ̀. kí ló tún apò kí ló ṣe kí ló dé. Ọlọ́run ilé mo tún ti fẹ́ dé yìí Túndé ṣó yẹ kó rí báyìí Túndé after tí bá ti ṣiṣẹ́ everything tó yẹ kí n wọnú ilé mi kí n relax ẹ̀rù á máa bà mí láti wọnú ilé tèmi nítorí ìyàwó mi mo adẹni tó ń gbádùn ìtajú ilé ẹ lọ which is not supposed to be nǹkan tí Táíwò sọ marriage wa dá ìgbà tí mo fẹ́ fẹ́ Táíwò kò rí báyìí nǹkan tó ṣẹlẹ̀ kò yé mi Táíwò wá ń gbé ẹ̀mí mi gbóná ó wá sọ mí di useless person now ìlérè mo ò lè lọlé ẹ̀rù ń bà mí láti délé mi nítorí mo ò mọ problem àbí àwọn troubles kan tó máa ti kọ́ sílẹ̀ fún mi ṣé ká gbé mo ti mọ̀ pé Táíwò máa di nǹkan tó dìde mi I wouldn't have married her but still mo regret pé mo fẹ́ òun náà mọ̀ pé mo nífẹ̀ẹ́ nítorí tiẹ̀ mo ò ní girlfriend mo ní extramarital affairs kankan but still mo ṣó fẹ́ pa mí ni I don't know. ọ̀rẹ́ mi wà á take it easy o bóyá kò lọ fẹjọ́ ẹ̀sùn àwọn ẹbí ẹ̀ a lè sọ a lè rí èlé tó máa bẹ̀rù nínú àwọn ẹbí ẹ̀ tó máa gbọ́dọ̀ sí wọn lẹ́nu kán bá sọ̀rọ̀ ẹ́ a kàn máa gbọ́ pé àwọn ẹlòmíín sùn wọn ò jí mọ́ irú nǹkan báyìí ni nígbà tí ìrònú bá ti pọ̀ jù ọkọ wá di ìyàwó wá dọkọ ìfà ti kíní kankan tiẹ̀ ti máa ń máa ń yà mí lẹ́nu nínú gbèsè ayé wa ìṣá wáyé tó jẹ́ pé àwọn tó bá ní ṣòótọ́ pẹ̀lú ìyàwó wọn gan-an máa ń ní problem wáyé irú àwa ìbáyìí tó jẹ́ pé látòrí kíkan sí kejì ni ìyàwó mi wọn bí yálà yẹ ìwà mi dánrú ẹ̀ wò because òun gan máa mọ̀ pé eléyìí tó ń fẹ́ yìí wèrè ni wáyé tó jẹ́ pé ìtẹ́ bá ń ṣòótọ́ pẹ̀lú ìyàwó nǹkan lè máa ní problem wáyé kí ló ṣẹlẹ̀ gan ọlọ́run àkọ́ wa ń mọ̀ ṣe o. Òfò ni o. ṣé èèwọ̀ ni kéèyàn nífẹ̀ẹ́ ọkọ èèyàn kéèyàn dẹ̀ ṣe ẹ̀sìn pé àṣùwìtà tó mo lọ́ọ̀vẹ́ o ṣẹ̀ṣẹ̀ wà ń bẹ́ẹ̀ ni. àbúrò mi ẹ ṣe kọ ṣó ti gbọ́ bẹ́ẹ̀ ṣó mọ̀ mo fẹ́ kó máa rántí pé tó bá ń lé gbogbo èèyàn sálára ọkọ ẹ̀ wá lólóore sálára ẹ̀ tó dẹ̀ ní mọ̀
nǹkan tó dáa jù fún ìyàwó ni pé kẹ́bí ọkọ mọ́ra kó bàbá ọkọ ìyá ọkọ ẹ̀gbọ́n àbúrò ọ̀rẹ́ aráalé kó gbogbo ọmọlá kan lè máa sọ pé ọmọ yẹn mo dáadáa ni o tẹ bá ọmọ yẹn ó lọ́yàyà ó ṣe ó mọ̀ tó bá tiẹ̀ tún ń ṣe nǹkan kan ìwọ lọ́mọ máa gbèjà wọn nígbèjà ọkọ ẹ̀. nígbà tó bá ní mi ìfẹ́ rá àbúrò ẹ̀ mi ìfẹ́ rẹ́gbọ́n ẹ̀ mi ìfẹ́ rígbà mi ìfẹ́ ráwọ̀ àwọn máa lọ́ bẹ́ẹ̀ wọkọ̀ ìdàgbà kó tó di pé orí tó ń wẹ̀ tó. ṣé o ti gbọ́ Táíwò jẹ́ ká fi sùúrù sí ẹ ṣe àdúpẹ́ àǹtí mi yẹmi sí máa pè mí ọlọ́run ṣẹ̀bà Kẹ́hìndé sọ̀rọ̀ ni wọ́n bá mi sọ̀rọ̀ béèrè ọkọ mi ọmọ mi. má má dá lóhùn last week ló pè mí pé yá kó pè mí sọ fún pé mò ń jòwó tí ò bá pè mí mi rè ní ìpè ọ̀rọ̀ ló ti gbọ́ yẹn. àwọn bíi Tìmílẹ́yìn mi dà. Tìmílẹ́yìn ti lọ school Tìmílẹ́yìn by this time. ọmọ ọkọ tí mo tẹ̀lé sọ tó má ti dé weekend ọmọ mi wá má ṣe weekend lọ́jọ́ o ti gbọ́ báyìí so ìwọ àtọkọ ẹ lè ráyè parí ìjà yẹn finally. ẹ mọ̀ pé bàbá ẹ̀ láìkẹ́ kó máa ní fọmọ ẹ̀ lẹ́yìn. ẹ̀rọ dáàbì tó lọ. sọ ẹ̀dẹ̀ ń lọ ẹ̀dẹ̀ tí ẹ̀ wá sọ̀rọ̀ ń pa ọ̀rọ̀ owó skul ọmọ mi. God kí ló máa ń ṣe wọ ọmọbìnrin náà ó ṣe látẹ̀lé wọn báyìí dúró èmi ló ní afẹ́jọ́ sọ̀rọ̀ owó yìí ìpè kò fún mi ní time di next month mo ṣe àṣọ fẹ́ bí mo ṣe kankan lọ́wọ́ àbí ṣé tí n bá ṣe tán ṣé mi ní sanwó skul ẹ̀ ni kò fún mi time di next month wá sanwó ẹ̀. ṣé fẹ́ sọ fún mi pé òun ní 45,000 dání. now màá ní 45,000 naira lọ́wọ́ màá wá dá ọmọ mi sílé ìpè kò dúró di next month kó má lọ skul sórí pé you are insane orí ẹ̀ ti dàrú dúró irú ìyàwó wo nìwọ yìí ṣé o fẹ́ máa tẹ́ mi ìṣẹ́jú ọmọ mi ni o ṣàfihàn kí gbogbo wọn neighbors wa kó gbọ́ gbogbo nǹkan tá a sọ yìí kí ló máa ṣe náà. Daddy, please pay my school fees. ṣòro ṣe àfìgbà tí o disgrace mi ṣe ju bébí mi you are a disgrace baby please come you know what baby ìṣòro máa sanwó square. Just give me time. This is what next month. Should we talk about the next month? Give me over there for you. It's fine. That's all. ọkọ àpọ́jù akọ ló ń wá ìmọ̀ àmọ̀jù ó lè sọ ní dáná ìmọ̀kọ́ ohun abáfipámú kì í bá nìkalẹ̀ èyí abáfẹsọ̀mù nífẹ̀ lọ́wọ́ ẹni. sísá ṣáwa òkè rẹ bàbá wo ni èmi ni ìyàwó nífẹ̀ẹ́ mi Adébáyọ̀ tó ní mọ́tò tẹ wà ní ẹ̀yìn. báwo lẹ́yìn ṣe gẹ̀ẹ́sì. èmi ní sẹ́kẹ̀tì ẹni. ìwọ lẹni ọlá. ó dẹ̀ máa ń sọ̀rọ̀ ẹ dáadáa fún mi o. mo ní special gift tí mo ti fẹ́ fún ẹ tipẹ́tipẹ́ mo ti ń wò pé báwo ni mo ṣe máa fún ẹ mo ń lọ pé bí mo ṣe wá rí ẹ lénìí máa láìpẹ́ gbà wàá wá bọ́ọ̀lù ẹnu mọ́tò ilé wàá lọ sínú mọ́tò títì mi so that wàá tẹ̀lé mi délé gift tí mo fẹ́ fún ẹ máa lè fún ẹ. ẹ ṣe kẹ́kẹ́ àwọn máa tẹ̀lé. no ṣé mo obìnrin sóbìnrin á lè máa gist. àfẹ̀mí ló pa ẹlẹ́tẹ̀ ènìyàn àfẹ̀mí. ìyàwó ilé alára gbígbóná bó ṣe ń bọ́ kọjá ló sọ̀rọ̀ sí ìyá ọkọ ìjà níṣà lójoojúmọ́ rántí pé ìgbẹ̀yìn lógo ló kù àdáyé àfẹ̀mí. àfẹ̀mí àfẹ̀mí ló pa ẹlẹ́tẹ̀ ènìyàn àfẹ̀mí. àfẹ̀mí àfẹ̀mí ló pa ẹlẹ́tẹ̀ ènìyàn àfẹ̀mí. apẹ́kọ̀ tó jẹ́ Madam. kò ní jẹ́ bàjẹ́. Madam. Yes, auntie. Ṣé wàá òkè? mo wà òkè. Gift tí mo fẹ́ fi yín òun ni mo ń package lọ́wọ́. Ṣé ti gbẹ má bínú. ẹ ṣe gan. ẹ jọ máa níbo ni ladies yín wà ń bí báyìí. Ok, ẹ jẹ́ kí n mọ̀ ẹ́ lọ. ok ẹ ṣe lọ.
Ṣé láìkí bẹ́ẹ̀? Ó wà òkè fún yín. Thank you. Olúwa ṣe o, àwọn tí ò kì í jẹ́ kó lọ́kọ̀ tó jìnnà ọ̀fun. Àwọn ará rẹ̀ ló ṣe dájọ́ rẹ̀. Madam. Yes, aunty. Ẹ jọ̀ọ́, ó dẹ̀ ìpínlẹ̀kùn títí mọ́ mi, ẹ jọ̀ọ́ bá mi ṣí mà. Mo ń bọ̀. Okay. Madam, mú mi ẹ jọ̀ọ́. Pé ọkọ ẹ tí ó pè lọ jẹ́ ẹ kó wá ṣí fún ẹ because ó ti wà nínú cell mi sìn. What? So ẹ mọ̀ mọ́ ti bí mọ́ mi báyìí ni. Madam ẹ jọ̀ọ́, mo lè kú sílé báyìí. Tó bá kú màá lọ jù ẹ́ sínú kànáà ni ojú kí pé dírọ́bà wọlé kí n làgò mọ́ lórí ni màá wọ ẹ̀yìn méjèèjì sínú kànáà òkú kú sílẹ̀ tó wọ́n gbà tó rò pé àbí. Ohun ìwé ẹ̀ máa rìn kí. Nọ́mbà ìfẹ́ mi. Hello. Ẹniọlá, ṣèbámọ́lá mo rán yín for the past 2 hours wá ti dírẹ́bà kí lẹ́ wá ń dilẹ̀ fún kí ló dé ẹ fẹ́ padà sọ́fíìsì mi. Ìfẹ́ mi, ọkọ mi olówó orí mi, ìyàwó ẹ̀ ló ń sọ̀rọ̀, Táíwò ló ń sọ̀rọ̀, Ẹniọlá kọ́ ló ń sọ̀rọ̀. Báwo ni fóònù sẹ́kẹ́tìrì mi ṣe dánwò ẹ̀? Ìgbà tí mò ń drive bọ̀ ni mo pàdé wọn ní Àmàlà junction. Ǹdẹ̀ láti park kí wọ́n ẹni tó wà ní mọ́tò ọkọ mi. Fine, ó dẹ̀ ní girlfriend ẹ̀ dẹ̀ sọ fún mi pé òun òun ṣẹ́. And ṣọmọpọ̀ ti máa ń dárúkọ ẹ̀ tipẹ́tipẹ́. Ó dẹ̀ tipẹ́ tí mo ti ní special gift tí mo fẹ́ fún. Ǹdẹ̀ ní kó tẹ̀lé mi wá ló dẹ̀ tẹ̀lé mi wá. So mo dẹ̀ ti ń fún ní gift yẹn sìn. Ó wà ní cell mi nínú toilet. Táyé ṣòwò òkè ṣàpẹ̀lẹ̀ ọ̀rọ̀ tó sọ yìí. Girlfriend ta ni? Ọjọ́ ni mo kọ́ cell sílé. Okay o, cell wà nílé wa ò toilet. O ti secretary ni wọ́n toilet? Yes. O ti secretary ni wọ́n toilet? Ìfẹ́ mi, inú ilé máa gbóná mọ́ ẹ. Ṣọ́túbẹ́ mi, inú ilé máa gbóná mọ́ ẹ o. Ìwọ ò fọ̀bẹ̀ ẹ̀yìn jẹ níṣu. Ìwọ fi ọ̀bẹ ẹ̀yìn jẹ níṣu. Ìwọ wo inú ilé máa gbóná mọ́ ẹ. Máa wọ ẹni tí ó máa gba ìwọ àti ẹ̀ lọ́wọ́ nílé. Ṣọ́túbẹ́ ìwọ idiot yìí. Get out! Idiot. Wọ́n ṣàǹfààní ọkùnrin. Wo ìwọ wàá gba ibi tó máa kú sí nìyẹn. Ṣó ti gbẹ ẹyẹ lẹ́sẹ̀ ṣoṣooṣo yìí. Ẹyin tẹ́ kiri ibi tó dùn tó yẹ pé lẹ́nu máa fẹjú sí. Ọkọ mi ò wá jọ ń lé mọ́. Ìwọ ló máa ń ra àmàlà fún. Tí ẹ bàjẹ́. Ṣó ti gbọ́? Ìyẹn máa dé lé wa lóhùn ti yó. Claro. Ṣàlẹ̀ sọ̀rọ̀. Mi ò fi lóhun sọ sílẹ̀ gan-an. Má bínú, ó wà very important. Táíwò, ṣùgbọ́n tí bá ṣe pàdé. Ṣùgbọ́n tí pé after tá pàdé, ọdún mẹ́ta la fi go out, 3 years la fi fẹ́ra wa as boyfriend and girlfriend. And over time yẹn kò sí anybody tó lè convince me pé ìwọ kan níyàwó mi nítorí àwọn ìwà àwọn characteristics kan tí mo rí lára ẹ mo lè fẹ́ nǹkan tó wá ń gbọ́dọ̀ mi sí ni pé Táíwò tí mo mọ̀ as girlfriend that loving and caring Táíwò tí mo date tí tó fẹ́ is very different from Táíwò tó wá jẹ́ ìyàwó mi sí. What went wrong?
kí ni mo ṣe fún ẹ? mi ò ṣe anything fún mi. I love you. Ìfẹ́ tèmi àti ẹ̀tajọ́ ní síra wa nígbà tá à ń ṣe boyfriend and girlfriend. Ìfẹ́ náà ṣì wà kò kú nǹkan kan dẹ̀ mú kúrò. Táíwò, you love me. Yes. Onífẹ́ mi ló máa bú mi níwájú ọmọ wa. Onífẹ́ mi ló máa disgrace mi ẹni wà ló máa bá mi sọ̀rọ̀. Kí ló dé? Why am I a man? Mo sọ wá jẹ́ ọkọ tó yẹ pé tí bá close lọ́fíìsì gan, tí bá ń bọ̀ lé, tí bá rántí pé irú ìyàwó tí mo nílé o fire ni ẹ̀rọ á máa bà mí láti wá sílé mi. I'm too young for that. Ó yẹ kí nǹkan bẹ́ẹ̀ máa ṣẹlẹ̀ náà. It's not good kó dá. Ó jẹ́ kí n wà happy rárá. I'm not happy with this marriage. Àwọn àgbàlagbà náà ló máa ń ní nǹkan tá a bá fi sílẹ̀ nínú ewúrẹ́ máa ń tó kẹ́ni ewúrẹ́ má bàa tó ti tèmi ló jẹ́ kí n ràgàbù nǹkan mi. Ọkọ mi, I love you. Báwa jẹ́ torí yẹn ni kí ló fẹ́ kí n ṣe? Ó ti nífẹ̀ẹ́ tó ní síbi ló jẹ́ kó ṣe bẹ́ẹ̀ bọ̀. Bá ti nífẹ̀ẹ́ mi pé di oníwèé tí wọ́n lè fi express ìfẹ́ ẹ̀ sí mi ni kó máa ṣe bí bó ṣe ń ṣe mí tó bá tẹ́ lọ́rùn any problem continue. Okay, mo promise ẹ wípé mi ní ṣe bẹ́ẹ̀ mọ́. Àwọn kan tó bá ti fẹ́ kí n ṣe ni màá máa ṣe. Ní ọjọ́ kan. Àkọsílẹ̀ mi máa sọ ń ṣe àti ìṣòro. Adébáyọ̀, ẹ wò, ẹ má worry. Before the week runs out, màá make sure pé checking yẹn dọ́dọ̀ yín ṣe gbọ́. Bọ̀ nǹkan tó ṣe pàtàkì jù ni pé àwọn supply yẹn ẹ jọ̀ọ́ torí àwọn customers mi, àwọn gan ti ń disturb mi promise yẹn ṣe gbọ́ ẹ jọ̀ọ́. Madam, mo ti gbọ́ yín. Sorry, bẹ́ẹ̀ ṣe ti promise pé a máa get check yẹn before the weekend. Mo fẹ́ kẹ́ mú ìlérí yín ṣẹ. Ẹ get ẹ̀yin náà mọ̀ pé tí business bá máa move forward, ó ní ìdòwò funding. It's a good thing. A lè deny yín long customer like ti jẹ́ ní company yìí. So whether we like it or not, ẹ máa get on supplies yín títí ọ̀la. Get kò sí problem pa yẹn. One more advice, ẹ má bínú. Ṣé bẹ́ẹ̀ ni pé ìwà nù oyún? Bẹ́ẹ̀ni. Really? Sherry, mo bá advice yín pé kẹ́ employ people. Let's understand. Tí obìnrin bá ti wà nù oyún bẹ́ẹ̀, ó máa ń dá kó máa relax, ẹ get. So that it's good for the mother and the child, the unborn child. I get employ PA. Tí PA bá ti mọ bí gbogbo etí pé ẹ̀ ń wá sí company nílé ẹ̀ ń lọ sí warehouse lọ́la and all those things. PA ló máa sáré kiri. Mr. Adébáyọ̀, in fact, you are such a caring customer. Actually, èmi náà ti ń look towards that. PA mi ti bá dẹ̀ get ẹ̀ máa jẹ́ kẹ́ ẹ mọ̀. Màá mú wá síbi so that ẹ lè mọ bẹ́ẹ̀ ṣe máa bá mi kọjá fún ṣe ti bọ̀. Madam, tẹ́ bá ti get PA, ẹ jẹ́ kán mọ̀ lọ́fíìsì ń bí. Ọmọ máa attend sí. Ẹ̀yin á lè ní time láti tọ́jú ara yín àtọmọ yín. Ọmọ olórí burúkú yóò kò dé níta fún ẹ. Ọmọ olórí burúkú wo. Àṣẹwó àṣìgbogbo burúkú tó ṣe. Táwọn ilé máa ń gbẹ̀tọ̀ lọ́n kọ̀ fún mi ní ọ́fíìsì mi náà. Ilé máa ń gbẹ̀tọ̀ lélẹ̀. Èmi ìbẹ̀rẹ̀ sí wọn ní ọ́fíìsì. Kò ní dá fún ẹ. Ṣé o ti gbọ́ ọ̀nà sí? Mi ò fọkọ yín, kọ́sọ́mọ̀ ọkọ yín ni mo jẹ́. Ọmọ mi wọ́n. Inú mi. Tẹ́tù gbogbo lẹ̀. Ẹ̀jẹ̀ ṣé ni wọ́n? Tẹ́wọ̀ ọtí bẹ̀rẹ̀ lẹ́nu. Wọ́n jẹ ẹ̀jẹ̀. Wọ́n lè ṣe. Tí o bá sí ọkọ láàrin wa àti ọmọbìnrin yìí ò ní wá bẹ́ẹ̀jà níbi tó máa bẹ́ẹ̀jà tó máa bọ oyún inú ẹ jẹ. Mo pé mi ò kí ń rìnrìn kùnrin iṣẹ́ mi àtọkọ mi ló jẹ mí lógún mo fi ìyọ́nú Ọlọ́run bá bẹ wá lè jọ. Lọ́ládé nǹkan kan dẹ̀ wà tí mi ò dẹ̀ sọ fún ẹ láti jọ́ tí mi àti ẹ ti ń fẹ́ra o. Ǹjọ́ mọ̀ nǹkan náà ni a dà fún ẹ. Sórí tí èèyàn bá gbé oyún ọmọ àlè wá sínú ìdílé wa ìdílé tí wàá gan ni mò ń sọ o tó bá gbé oyún ọmọ àlè wá tó wá máa fi pé oṣù méjì dáko oyún yẹn gbọ́dọ̀ bàjẹ́ àṣírí ti wá tú èmi kọ́ mo lóyún ó lè gbóyún ọmọ àlè wá sílé wa. má jẹ́ kí àwọn ọ̀lẹ́ bọ̀ wá má yẹ kọ́ bá wa dá sí ẹ̀ lórí wa lọ. má bẹ̀rù ọdún wáyé o lọ́wọ́ bí ẹ bá ń bọ̀. Wálé. Ọ̀rọ̀ tí mo bẹ́ẹ̀ sọ níjẹta yẹn ó máa rí sí kankan fún mi. Àǹtí mi, ọ̀rọ̀ tẹ́ bá mi sọ mo gbọ́ mo dẹ̀ ti ṣàlàyé fún òun náà. Bọ́ńkọ́ tó ṣẹlẹ̀ ni pé ọkọ mi òun náà ń prepare bí mi náà ṣe máa wálé ni. Ẹ̀wọ̀n pọ́kọ mi ó kẹ́ fún mi kò lè gbàgbé mi síbí báyìí. Àǹtí mi ẹ ní sùúrù fún wa ṣe ti gbọ́. Òun náà ṣọmọ bẹ́ẹ̀
àǹtí ẹ káàsán. báwo ni ọmọ mi ń sùn ni. àwọn sùn o. ọ̀rọ̀ yẹn la ń sọ lọ́wọ́ tó fi wọlé o. really ẹjọ àǹtí ṣé mo safe. kò sí problem. adé rẹ. Come to daddy. Kí ló máa jẹ? Oúnjẹ Aisha wo Aisha bá àwọn nǹkan tó wà light rabi spaghetti. Àgèrè. Àti bọ́ọ̀lù àwọn yín. Ẹ wo, a máa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Adúpẹ́. Mo bá ya ìsọ̀rọ̀ kan nípa ẹ̀. Èsì ọ̀rọ̀ yẹn ló ń fún mi tó ló ní kó ń ṣe sùúrù. Wọ́n á ní ṣó mọ̀ pé téèyàn bá pẹ́ lórí mi èṣìkéṣì máa bá níbẹ̀. Mi ì dẹ̀ fẹ́ kírú ẹ̀ kó ṣẹlẹ̀. Ẹ wá àǹtí gbogbo nǹkan tẹ́ ẹ̀ sọ pátápátá ló yé mi àti tẹ́ ẹ̀ tí ì sọ gan. Èmi náà mọ̀ ṣe rí àbúrò yẹn ò ṣe girlfriend mi mọ́ ìyàwó mi ni nǹkan tó ti mú bímọ fún mi mo mọ̀ pé by right kò yẹ kó wà lẹ́yìn but for a little while ni ẹjọ́ mo bẹ̀ yín ó ní àwọn kankan tí mò ń ṣe soonest mo ń promise yín pé màá wá gbéyàwó mi kúrò ń bí lọ sílé wa ṣe gbogbo sùúrù tẹ̀tí ní fún wa yẹn ẹjọ́ àǹtí ẹ̀kọ́ tó ní for a little while ṣe gbọ́ mo ń promise yín pé very soon everything ma wa resolved ṣe gbọ́. ọlọ́wà dájú tolú jọ ṣàánú mi jọ torí ọlọ́run ló bá kí n lọ jọ ṣàánú mi torí ọlọ́run dájú tolú ẹjọ́ torí ọlọ́run. lọ́nà bí lo tún dúró ṣe. ẹjọ́ torí ọlọ́run. kí ìjọ tó lọ lọ. torí pé ayé ẹ ti bàjẹ́ pẹ̀lú ìwòye bẹ́ẹ̀ mú. ẹ lọ bá yẹ wọ́n ta kí ló ṣùgbọ́n bá yí ẹ ti bàjẹ́ mo ṣe ń wẹ̀ ẹ́ mo ní kó jáde kúrò nílé mi ṣé dandan ni ṣé dandan ni mo ní mi ò fẹ́ mọ́ mi ò fẹ́ ẹ mọ́ ìfà tó ń rùn ó ti ń rùn sí mi ó dàbí ọbẹ̀ tó ti bàjẹ́ tó ti bú tó ti wà ní láti bí ọ̀sẹ̀ kan tí wọ́n rí ṣe kọ́kọ́ sí wo lórí burúkú jàtijàti dúró orí mi tẹ̀ ti dàrú yé dúró kí ni mo wá dé dúró irú ọ̀dọ́ ìwọ yìí sórí ti máa ń wẹ̀ báyìí tí máa ń wẹ̀ bí mo ṣe ń wẹ̀ yẹn mò ń wẹ̀ bí ẹni pé mo wọ ọmọ sí mi ni ó ti darúgbó ó ti darúgbó máa lọ náà. láti ìtọ́jú ẹjọ́ nítorí ọlọ́run yóò dé irú títọ́ ọmọ ẹjọ́ nítorí ọlọ́run kí ni mo ṣe fún ẹ̀rọ ọmọkùnrin. kí wo títọ́ mọ́ mọ́ bí tó ti bọ́ mọ́ wa mo mọ̀ bóyá ọmọ àlè ni mo mọ̀ bóyá ọmọ àlè ni láti kékeré ni wọ́n ti wọ akọ̀sẹ̀ jáyé mi tí wọ́n lè ti sọ fún mi pé ọmọkùnrin mà kọ́kọ́ bí ìwọ wá lọ bí obìnrin fún mi ọmọ àlè lórí ọmọ àlè olórí burúkú pa lọ sori ṣé bí o ṣe rí rè gbà tí mo máa fẹ́ kó ṣe bó ṣe rí lélẹ̀ ó dàbí wèrè ó dàbí kíní mo wá tún ẹ̀ ṣe tán wo bó ṣe rí wo bó ṣe di wọ local girl local kí ni mo wá dọ́dọ̀ ẹ̀ kí ni mo wá dọ́dọ̀ ẹ̀ tọmọ slim girl wà lẹ́nu wọ́n máa lọ jẹ́ kí n ṣàyè mi ọmọ pọ̀npọ̀rọ̀ wèrè ọmọ bí àwọn ṣe rí nígbà tí mo máa fẹ́ yẹn yes màá tún wá dá padà síbẹ̀ màá dá padà sí ẹ̀sìn àárọ̀ màá lọ gbé ásìdì nílé sí màá dà sí ẹ lára màá bá àwọn ẹ̀jẹ̀ nǹkan tí mo fọwọ́ mi túnṣe yẹn màá dàrú lẹ́nu ó ṣí èrè. ìwọ ọmọkùnrin wo ẹlẹ́dàá mi máa dà fún ẹ ṣó ti gbọ́ oríṣẹ́ méjì máa dà fún ẹ. olórí burúkú mò ń gbọ́ tó sọ ẹlẹ́dàá sí ṣé ẹlẹ́dàá sí ẹni máa sùn ní ayé òní dá ó ṣì wo bó ṣe là àlọ́ àmìlámì láàrin ẹni kan rákùn ẹ wo lórí burúkú jáde ṣé èmi ò tẹ ẹ rí my god tí mo rí àwọn ọmọ tó sílẹ̀ gbogbo wo bó ṣe ń lọ yẹn mi tẹ̀ fẹ́ rí ẹ mọ́. ó tún lọ ó fẹ́ lọ bá ìyá ọmọ àṣírí ẹ ti túbọ̀ bí má lọ. kí ló wí. mo ní ẹgbẹ́ lọ pé ìyàwó ẹ bó ti mọ̀ ṣọ́rọ̀ pé mi mọ̀ kó ti bímọ ni. ó mọ̀ kó ti bímọ. lóòótọ́ ni mo ti bímọ síta ṣé wo ò mọ̀ nǹkan tó máa sọ fẹ́ni tó bímọ síta ni ẹni ẹkú ewu ọmọ o ọlọ́run á wo ó wá ń ṣépè kò ní dáa fún ẹ. ní jèrè ọwọ́ ara ẹni máa fi gbé sí. èmi ò ní jèrè ọmọ. o ní jèrè ọ. ṣé àwọn òbí tiẹ̀ ń jèrè wọ báyìí. o ò jèrè mi lọ fẹ́ mi wọn ò jèrè mi ni mo bí lọ fún ẹ. mo ò mọ bí ṣe fẹ́ ẹ̀ mistake tí mo ṣe yẹ mi nìyẹn mo ò mọ̀ bólókùn lò fún mi mo ti máa níyàwó tó ẹgbẹ́ nínú ilé mi kí tó jẹun máa sanwó kí tó wẹ̀ máa sanwó kí tó bá ìyàwó tèmi láṣepọ̀ máa tún sanwó ṣé rọ́ọ̀tì ló wá ṣe ń lé mi ní àbó wá fẹ́ mi kò dẹ̀ ní dá fún ẹ kò ní dá fún ọ̀tọ̀ ni ẹ. màá lù ẹ màá lù wọn fámìlì yìí èyí tó bá ní màá lù gbogbo wèrè tá a gbọ́dọ̀ máa lù. kí ló ṣẹlẹ̀ kí ló tún ṣẹlẹ̀ báyìí wọ̀ náà ọ̀nkú nífẹ̀ẹ́ kí ló ṣẹlẹ̀ láàrin ẹ̀yìn àti Táíwò nsìn. ta ni Táíwò táwọn àbí wèrè tó bá fẹ́ mọ̀ kọ́ tó ṣe oṣù èbèrè lọ́wọ́ wèrè àbúrò àbí kejì ẹ̀dẹ̀ ni. ọlọ́run àṣẹ wẹ̀rẹ̀ wá sí ṣé kẹsẹ̀ fún mi máa tẹ̀. òun àti ìyá àtàbúrò àtàwọn mọ̀lẹ́bí ẹ̀.
orí bá kú ẹ̀wọ̀n títí lẹ́kùn mọ́ mi ìwọ ọmọ tí ò máa ní idiot ẹni kò ṣe rí ọlọ́run ẹ̀ṣẹ̀ ti lọ. ìwọ ọmọkùnrin mi ò ní gbà ọ́ wọ́n fi sílẹ̀ ọ̀nà nífẹ̀ẹ́ mi inú náà ní gbà wá nínú mi ò ní gbà nífẹ̀ẹ́ mi ẹ̀jẹ̀ lè fi ya mi lè fi lé ilé mi ti dáná. ọ̀tọ̀ nìkan tí mò ń bá bọ̀ ọ̀tọ̀ nìkan tí mò ń bá Kẹ́hìndé kí ló ṣe o. dáàdì Tolú ti lé mi àti Tolú kúrò nínú ilé a tún ní ká wá bíbá mi ìtumọ̀ pé wàhálà ni màá tún wá bá. mo máa ní ká bọ́wọ́ ọkùnrin o ẹ̀yọ́ tó yẹ ní sórí ilé o bébí bí sọ́rí já wọlé ẹni ìrìnàjò fún mi báyìí ó lè ti sún mi ìmọ̀ tó fẹ́ dúró o. Iyọ̀ ọkọ mi ẹ kú jókòó wọn mi àti ọ̀sẹ̀ ẹ kú jókòó ẹ wò mú mi ẹ wò ẹ má bínú oúnjẹ yìí máa tó rẹ́dí sí i o mọ́ mi junior ń sùn ní ọmọ ìgbàgbé wa kì í. bẹ́ẹ̀ni màá sùn gbàtí oṣù pàtí nǹkan jù wá tó lọ màá rí. ẹsẹ̀ tí lè lọ ẹ wò àǹtí tó yọ sí kẹ́ tó lọ èmi àti gist wà. olórí burúkú wo lẹ ń sọ ọ̀rọ̀ fowó lẹ ń sọ kí lẹ ń sọ mọ́mì kò yẹ kó jẹ́ yìí ẹ ti wá sọ̀rọ̀ yín dìyà ọkọ̀ bọ́ǹfìtà ẹ ti tọ́jú ọ̀la yín àǹtí ẹ̀yin ò mà tí ì rọ́kọ fẹ́ ibi ìjókòó mi ò kì í ṣe tiyín ọlọ́run tí ìpèsè ọkọ ti yín fún yín o ṣòro òun èlé wọ́n dì sí ìfẹ́ ni. àmọ́ mi ibi ẹgbẹ́ lọ jókòó sí i kò yẹ kó máa gba yín nínú ibi báyìí mọ́ mi. wo ó ti tú ẹ bí tó dé yìí ta ló bá sọ òun sọ fẹ́mi wípé ibi ìdọ̀tí níbi tẹ́mi wà nínú ilé ọmọ tèmi lèmi wà níbi ìdọ̀tí níbi tí mo mọ̀ wípé ó máa ṣe mí láǹfààní tó a fi ọkàn ọmọ mi balẹ̀ lọ́lẹ́mi wà níbi ìdọ̀tí ìwọ ti gbàgbé gbogbo ìwà tí wọ́n wù sẹ́mi ni. gàrí lẹ̀ mú mi. mú mi tí ò ń ṣe pé àwọn olóúnjẹ ń nulẹ̀. èmi ò lè sanwó ni èmi ò lè sanwó ẹ̀rọ ńgbà tí bá tún jẹun tí bá tún ní máa sanwó èmi ò lè sanwó ni ìyẹn mo ṣe gbé gàrí yẹn dání láti. kálejò má lè wọlé kán bá yín pẹ́ mu gàrí ṣé fẹ́ sọ mí lẹ́nu ni mọ́ mi kò dá báyìí nà án. wọ́n á ti mọ̀ pé ó wù mí mo ṣe mú. ìgbà náà mo ti gbọ́ mú mi ìgbà wo lẹ́ ń lọ báyìí. ó yìí dọ̀la ò torí máa dúró dọ̀kọ̀ ẹ̀ tó máa fi dé lálẹ́. mú mi ẹ̀ nílé lọ láàárọ̀ ọ̀la o nítorí pé èmi ilẹ̀ máa lọ a ní àwọn àlejò. yàrá ẹ̀ tẹ máa ń sùn sí yẹn gbọ̀ngàn làwọn àlejò yẹn wà. kò sí wàhálà ẹbí pálọ̀ wà bẹ́ẹ̀ ìmọ̀ àsùn pálọ̀ ibi lè tèmi àwọn àlejò ní ìlú àlejò. mọ́mí ẹ̀ lè sùn pálọ̀ ẹ̀ lè sùn pálọ̀. tálejò bá wọlé tán bá ba yín kọ́ ṣẹ́fẹ́ kọ́ máa bú mi ọkọ́ máa bọ́kọ mi ní ẹ̀ lè sùn bẹ́ẹ̀. màmá lọlé tọkọ ẹ bá dé kò ní kó pè mí lórí aago. táìmù tí ń lọ ẹwò dé tí ń ojú ọjọ́ tí ń wálẹ̀ ni mò ń sọ ń kékeré wá títí kẹwàá máa lọ torí ó dọ̀. orí yẹn sọ èmi náà bá ti mu gàrí tán sì màmá lọ. màá sìn yẹn jẹ́ kí mi lọ dúró ta. aya mi. kí ni ilẹ̀ wa kọ wa. mo ń wú ẹ torí pé òní ìyá òní bàbá ni mo ṣe ń wú ẹ pọ́ mo kú ọ̀run ní ẹ ó wá sọ̀rọ̀ ẹ di bàbàrà wo má jẹ́ tó gbọ́ bẹ́ẹ̀ lẹ́nu ẹ mọ́ lọ́gbọ́n àbí jókòó sí wo ilé ọmọ tèmi rè. ìyàwó àbí kí ló pè torí wo ò kì í ṣe ìyàwó mi ò kì í ṣe ìyàwó mi ọkọ mi ò lè fẹ́ mi ìdẹ̀gbà ẹ níyàwó mo fẹ́ wá sọ fún ẹ ní wákàtí wípé gbàdí tẹ́mi táwọn bá ṣe tó pẹ̀lú ẹ wàá sáré kábàkábà gbogbo yìí ẹ̀ ní dúró wò tán. ẹnu ẹ sọ̀hún àwọn wo ló máa sáré kábàkábà mi ò fẹ́ dárúkọ àwọn tó ní ẹ̀ nítorí mi ní rẹ̀ tó ń kọ́ mi ìyá mi kọ́ mi gan jẹ́ wá sọ fún ẹ ṣé mo kò ti ṣe mistake báyìí mistake tó ṣe ní ayé ẹ ni pé ó wá sílé onílé ṣé lè tiẹ́ débì mo ń béèrè lọ́wọ́ ẹ̀ ni ṣé mo kàn tó bá máa wọ̀n fún ẹ sìn ṣé mo pé ọ̀pá ẹ̀ báyìí ó máa gùdé lọ kọjá ni ó máa kú sẹ́wọ̀n gbére ní bó ṣe wà ní tóró kọjá yẹ débi ni ṣé wo ti gbàgbé tí wo bá gbàgbé mi máa rún ẹ létí
ṣé o dẹ̀ mọ̀ yín pé orí ọ̀rọ̀ tí mọ́mì sọ kalẹ̀ yìí ṣé o mọ̀ pé mo wá bẹ̀ ẹ́ lẹ́jọ́ kìíní àná. bí mọ́mì ṣe sọ yẹn bí mo sọ náà yẹn sọ mọ́mì ò parọ́. ọ̀rọ̀ yẹn kù díẹ̀ káàtó ẹ̀yin náà máa bímọ ọkùnrin ẹ̀yin náà máa bímọ ẹ̀yin náà máa lọ lé ọmọ yìí. kí ló dé ó dẹ̀ ń sọ mo dẹ̀ ń wú ó dẹ̀ ń tẹnumọ́ kí ló dé kí ló pẹ̀ pẹ̀lú títí èmi ìwọ ọmọbìnrin ó ní fún àmọ́ mi sọ̀rọ̀ mo ní bẹ́ẹ̀ ni kí ló bá kì í ṣe. ṣé ìyá fẹ́ sọ fún mi bí mo fẹ́ ṣe inú ilé mi ni tí yàn sọ̀rọ̀ tó wá bá mi sọ yìí ó pọ̀ ju ẹnu ẹ lọ. ẹ̀mí ìwọ onídàá fún ẹ mímọ sáà kò ní dà fún ẹ ṣé wàá fẹ́ jẹ́ sẹ́yìn. mo ló máa tó yí ẹ ìwà jẹgbẹ́ ó máa tó yí ẹ. kó má dà fún ẹ. ẹ̀mí olórí burúkú ọmọbìnrin yóò máa dọ́ra bọ̀dá mi o. lẹ́yìn ìgbà yẹn kọ́. ṣọwárí ẹni tó ṣe ló gbàgbé ẹni tó kò lè gbàgbé ọmọ tó máa ṣe fún mi ń sìn tó bá ti fẹ́ wà láàrin ayé ẹ̀ ó yá gbé bàgì ẹ̀ sìn kò gẹ́rà kúrò níbí. èmi Táíwò lẹ́yìn bẹ̀ sí bá bá ẹni tó wà yẹn èmi ni àgbà ìgbàlẹ̀ torí mi ò ṣe lé ẹ̀. ókè mo ti gbọ́ àmọ́ mo fẹ́ kẹ́ mọ̀. gbé bàgì ẹ̀. wo ìwọ wàá sáré kábàkábà ìwọ náà ẹ̀mí yóò gbé. irọ́ ló máa ń lọ tàbí. wọ́n ṣàní sùúrù kí ẹni tó lè gbé ìwọ ló máa mọ̀ pẹ́ mi ẹ̀ òru kankan rárá. wọ́n ti dákẹ́ tí wọ́n dákẹ́. ibi tó bá wà lẹ́nu wo ọmọ yìí máa rìn fún. kò sí nǹkan kan. ìyàwó mi lọ́dún sáré ọ̀jẹ̀ ní ẹgbẹ́ tí ó ṣì dànù ẹ̀sọ́ lórí ìlú. ó fi mẹ́mẹ́ tó bá bọ́ ọmọ tẹ̀lé wọn. ìdílé kan tó máa ṣe. alára gbígbóná bó ṣe ń bá kọjá ló sọ̀rọ̀ sí ìyá ọkọ ìjà níṣà lójoojúmọ́ rántí pé ìgbẹ̀yìn ló ń dolókun àdáyé àbẹ̀mí. ọmọ Kẹ́hìndé gbẹ̀gùn ṣọ́ọ̀bù yá small abúlé tí mo gbé ni lójú ẹbí ìgbà tí ẹ pé gbé mo ní skeleton kan nínú compound tí mi fẹ́ kí kò mọ bíbá yẹn. ẹ̀gbọ́n báwo ni professor ti sọ sùúrù tẹ́rí yẹn ó lè sọkún tàjìnà ṣebí ọmọbìnrin tí máa sọ fún ẹ Kẹ́hìndé. ṣe rí ẹ̀gbọ́n mi tẹ́ ń wo yìí ohun tó bá máa ṣe òun ló máa ṣe inú mi dẹ̀ dùn mo ṣe rí ilé ni tó pé mo ti ń wá èèyàn pé ẹ jẹ́ kí ìyàwó tiẹ̀ máa bọ̀ nílé kò ní jẹ́ èmi náà ní gbogbo ìgbà ni màá máa wọ kíṣìn máa dáná fún yín máa ṣe gbogbo ẹ̀ in fact mo rí ilé ní ìbáyìí inú mi dẹ̀ dùn. anyway mo ti mọ̀ pé ó ń bọ̀ lẹ́nu mo dẹ̀ ti lérí pé ìjọkẹ́jọ tó bá ti kọ́kọ́ délé mi báyìí ó láti pò ata sí mi lẹ́nu ìjọ yẹn so now drop your bag and go into the kitchen okay so lọ sí níta máa yẹ fún wa. ṣe ni kẹ́kẹ́ bẹ́ẹ̀. ṣé kí ló mi wá sí i. kí wàá ló mi bá ṣe ní kẹ́kẹ́. níbo ni kitchen. kitchen ni ibi wa right. mo ń bọ̀ sá. mo mọ̀ tó máa ṣe wà ní ìyàwó tó wẹ̀. bí birthday mi àti Táíwò kò 2 weeks ní sẹ́yìn. ọmọ àṣẹ ìṣèbí láti celebrate ẹ fún yẹn ni kò sí problem sọ fún Táíwò. àwọn ìtẹ́ ìbò expect ẹ̀rọ máa bá ẹ lọ́jọ́ yẹn máa rí sọ fún Táíwò kókó máa wọlé kó fọkàn balẹ̀. èmi gan ti ẹ̀ mọ̀ mo mọ̀ pé o gbọ́dọ̀ dùn mí ní. kò sí wàhálà ilé gan ọjọ́ bí mo fi ṣeré o. tí o mọ̀ ní wípé Ọlọ́run ló lè sọ ohun gbogbo. Gbogbo bí fún mi Ọlọ́run gbogbo bí fún mi. Ọmọ ayé fẹjọ́ mi sùn, ọmọ ayé fẹjọ́ mi sùn, gbogbo bí fún mi.
ṣá máa pé mẹ́sàáyà o ẹ máa sọ wípé mẹ́sàáyà o dádì bó bá bá mi ṣe máa dúpẹ́ o mẹ́sàáyà. Bó bá bá mi ṣe máa dúpẹ́ o. Mẹ́sàáyà. Ọba alágbàwí ẹ̀dá. Mẹ́sàáyà. Dákun má má dá mi lọ́rọ̀ mi láyé. Mẹ́sàáyà. Ìwọlé mi kan má mọ̀ bàbá ọmọ. Mẹ́sàáyà. Bàbá 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 bàbá. Mẹ́sàáyà. Bàbá 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 mi. Mẹ́sàáyà. Ètì rẹ̀ mò ń bọ̀, mo ní pé ojú yín lẹ̀ obìnrin. Etí yín lẹ̀ obìnrin. Ó jẹ́ sọ́pọ̀tà rẹ bẹ́ẹ̀. Bóyá kò yé wọn bó jẹ́ kó yé wọn mọ́mí dáàdì sísà. Etí yín lẹ̀ obìnrin. Jimmy ojú ilẹ̀ obìnrin ọ̀rẹ́ òkété léjì rẹ̀ ti kò sí jábọ́ lọ́lá ọlọ́lá Elédùmarè o. Ojú ilẹ̀ obìnrin eléjì rẹ̀ etí ilẹ̀ obìnrin sá ojú ilẹ̀ obìnrin etí ilẹ̀ obìnrin. Ìyá ìbejì ẹ tọ́jú àwọn ìbejì rẹ̀ oníjọ bí ọmọ méjì mọ́lá láyé sí kí ọmọ onímọ̀lẹ́ lójú orogún ìmọ̀ràn lójú ìyàwó onímọ̀lẹ́ lójú orogún ọmọ méjì ní èyí rẹ̀ ó sọ ní aládùúsàdọ̀ ní máa ṣọ ìgbà méjì rẹ̀ lórí àdùnnà ìgbà méjì rẹ̀ lórí àdùnnà ẹ̀rù bàbí ó àyà òfò mi ó lé borí ilé ọ̀rọ̀ wà lọ́nà ẹdún jọ bí ọlọ́rẹ̀ àyà mi ní ó àyà mi ní jòkú lọ́wọ́ ẹyẹ kì í sọ pé báyọ̀ ṣé mi lọ́mọ táwọn bá yọ mi aláwọ̀ sátìrì ẹni tó rò pé kò lè pàdé ọwọ́ mẹ́sàn-án lè wọ́n lọ́nà ìṣòro táìlò ní ìṣòro ibẹ̀ ẹ̀kọ́ mo fẹ́ lò ó sì ẹ̀yẹ lẹ́gbẹ̀ ibẹ̀ ẹ̀kọ́ mo fẹ́ lò ó bí ti fẹ́ lò ó ṣé mi lọ́mọ táwọn bá yọ mi aláwọ̀ sátìrì ẹni tó rò pé kò lè pàdé ọwọ́ mẹ́sàn-án lè wọ́n lọ́nà èmi nígbàgbọ́ nǹkan yìí pé iṣẹ́ tá a bá gbé ràn yàn àbí nǹkan kan tí ẹ̀dá kan bá ṣe àbí ràn lọ́wọ́ a kàn fi ẹni yẹn ṣe sábàbí ni mo rí Kẹ́hìndé ohun mi mo jẹ́ kó mọ̀ ẹ́ pé bí ṣe wà èmi ti bímọ rí o ṣùgbọ́n nílé tí mò ń gbé bàbá dágbé ni mí. ọ̀pọ̀ Táíwò ẹ má ṣe gan ìkejì mi tó jẹ́ pé kò fi ọjọ́ kan báyìí rí ìdùnnú nílé ọkọ ìgbà tó kọ́kọ́ sọ fún mi pé àwọn máa ti rí nǹkan tí mo fẹ́ fẹ́ mú ní ta ni ó ní married man because Kẹ́hìndé máa ń sá fáwọn ọkùnrin tó bá bímọ ìgbà tí mi àìtẹ̀lé ìwà àti sísá ò ti marry wọ́n sọ fún mi pé láyé mi lè fẹ́yàn tó ti bímọ inú mi dùn ọ̀nkù Táíwò àsìkò tẹ́ fẹ́ ìkejì mi ó máa sọ yín sówó. níwọ̀n báyìí tí Kẹ́hìndé tó dẹ̀ dẹ́sẹ̀ wọnú lẹ́yìn tó di ìyàwó yìí gbogbo dáadáa tẹ tí ń retí títọ́ ti tẹ́ ẹ̀kọ́ àdúrà ti kọ́ dúró báwo ni ọ̀rọ̀ ìwà àtọkọ ẹ̀. wo mo ti gba kádàrá mi ọkọ mi ti níyàwó ó dẹ̀ ti bímọ fún kò sí nǹkan kan tí mo fẹ́ ṣe. tó ẹkùnlé làkàrà ni ẹ káàbọ̀ ní tèrò ọ̀nà
gbogbo ojú tó ń wò mí ojú yín ò ní fọ́, gbogbo etí tó ń gbọ́ mi etí yín ọmọ ní di láṣẹ Ọlọ́run ọba mi òkè. Orí ètò Àwòkọ́ha òun náà la tún ti dé lọ́jọ́ tòní o, gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé ètò wa Àwòkọ́ha ni. Fún àǹfààní ẹ̀yin tó jẹ́ pé àkọ́kọ́ rè tẹ́ wo ètò wa, ètò Àwòkọ́ha láti iléeṣẹ́ Twins International Television. Àwòkọ́ha ẹ̀rí ní ìsìn lágbára Ọlọ́run àbúrò ní ìṣẹ̀lẹ̀ sí ọyẹ bá ń gbé òkè. Gbogbo ẹ̀yin olówó ayé, gbogbo ẹ̀yin alágbára, ẹ jọ̀ọ́ ẹ dìde sọ̀rọ̀ mi. Tani mo wò ibo ló ti kà àdánwò tó tẹ́lẹ̀. Wọ́n ní mo nílò 10 million naira láti fi ṣe ẹsẹ̀ yìí. Ìpè tí mi bá dẹ̀ rí owó láàrin oṣù kan, ìpèsè bá di gígé. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Ayé mi o. Ẹ jẹ́ kí n ṣe fún yín kẹ́wọ́. Ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi ò léèyàn mọ́. Wo ọkọ mi náà tó ń ṣeré ẹ̀ mímọ̀ pé òun náà máa tó kan àgbákò tiẹ̀. Bàbá Tolú ṣaláìló Bọ́lájí sweetheart 10,000 lóbi tó bẹ́ẹ̀ dé. Ẹlẹ́dàá ọmọ mi mo ti ẹ̀rọ pẹ́lẹ́ ìlà tó lé ò lè sùn. Ẹlẹ́dàá ẹ̀mí fún ara mi gan ò lè sùn. Ó mọ tuntun gbogbo àwọn obìnrin olórí burúkú tó ń kó káàkiri yẹn nísì àbẹ́bìnrin kan lè rí gbogbo abẹ́ tó ti jẹ níbo lẹ́yìn àìtí dé wọ́n sì máa gé ẹsẹ̀ méjèèjì. Kò sí bá ó ṣe ṣe bolo kó márùn bẹ́ẹ̀ ọkọ ìyàwó olójú kòkòrò ó lékun méjì òfò ló wá mú nígbẹ̀yìn o. Ẹ pẹ́ fún wa wọ́n ní ẹnu àgbà ni obì ti máa ń gbó gbogbo ẹkú sọ̀rọ̀ yín mà. Ẹ ṣé mo dúpẹ́ ojú òní tí ẹ ṣe wà náà mi. Yes ma. Èjìrè òyìnlá ọba ọmọ wẹ́wẹ́ lójú orogún èjìwọ̀rọ̀ lójú ìyẹn kò sí bó bá ti dé ó ti dé náà nìyẹn kò sí ní ta fẹ́ ṣe sí ohun tí ò bá yìí dé la máa ṣe kàràkàtà kèrèkèkè gbàgbàgbàgbà ṣùgbọ́n tó bá ti délẹ̀ àfi kéèyàn gbà fọ́ lọ́hùn àkọọ́lẹ̀ ẹ̀dá ò ní tà sí bọ́lọ̀ ń ṣe pèrìn àjò yín nìyẹn mo fọ́ lọ́hùn bẹ̀ mo fẹ́ kó fọwọ́ wọnú ó ti gbọ́ Lọ́ládé. Ma. Kúnlẹ̀ ẹsẹ̀ méjèèjì síwájú ìyáálé ẹ̀mí o èèyàn dẹ̀ kí n kéré nídìí nǹkan ẹ̀ òun ló ní nǹkan ẹ̀ o kò tó dé ṣùgbọ́n mo gbà ládùúrà lágbára ọlọ́run àṣeyín lọ́rẹ̀ ara yín èmi wára yín tí o Olúwa bá mi máa gbé o ìjìrẹ́ mi fàyàwó ẹ̀ wọ́ra. Lọ́ládé ìyàwó mi ìfẹ́ mi ó mójú lọ sọ́jà o wọ́n á mú nǹkan tó dáa ọmọ tó pupa tó fine báyìí. Wọ́n náà mọ ìpọkọ ẹni taste from time now no natural. Èmi dídún ìwọ pupa kí ló fẹ́ wà lọ síta. Lọ́ládé àsìkò tó wọnú ilé yìí ó máa tù wá lára o. Gbogbo nǹkan tó ti ń da nínú iṣẹ́ ọkọ mi ìkọ̀kan ò ní bàjẹ́ o. Gbogbo nǹkan èmi náà tó dẹ̀ ti ń da kọ́ra kẹfì sí ọ̀rọ̀ ọlọ́kọ̀dé yín ní ọjọ́ iwájú. Ẹ má gbàgbé o ṣẹ́gun àlàáfíà ní fún yín. Àǹtí mi Táyé a rí pé ọ̀rọ̀ ọlọ́kọ̀dé yín náà ó dàbí oyin kí oyin yẹn kí ó wá lè bá yín kalẹ̀ ẹ má fi ìwà ara gbígbóná àbí àfèmí èmi nìkan nítorí kí ọ̀rọ̀ yín kó má bàa jẹ́ àbámọ̀ fún yín nígbẹ̀yìn ẹ jẹ́ ká gbàdúrà. Torí bí tí gbóná ra owó àjẹjù me and my husband àfẹ́mí nìkan ṣá sórí ibi tó wọ ẹlẹ́wù sórí ibi tó bá ẹ dé báyìí ìwọ ni kò fẹ́rẹ́ bí ọkọ òfẹ́rẹ́ ọkọ òfẹ́rẹ́ ọkọ ọkọ ẹ̀.
omi tó bá lé ayé ara ẹ̀ dé o tún fowó náà o tún fi rán orúkọ ẹ̀ lọ́rùn ara ẹ̀ má bọ̀ bí eré torí pálọ̀ àbọ̀rù sí wá dẹ̀rù báyìí ẹbí wa kọ́kọ́ ṣe wọ́n rí ẹ̀wọ̀n gbére ní ìbọrí ẹ̀wọ̀n gbére ọmọ tó gbé sẹ́sẹ̀ ò lè rọmọ ìmọ̀ lọ́rùn ẹ̀yin ìyàwó lítẹ̀ wo mi abẹ́rẹ́ ìtẹ̀tẹ̀ ní lọ́tọ̀ láti wúríwá tí mo wú yìí mo fẹ́ kẹ́mi tèmi táwọn kẹ́mi ṣe àríkọ́gbọ́n ìwà afẹ́fẹ́ nìkan mo rò pé kò dáa kéèyàn kẹ́bi ọkọ mọ́ra mo ní nífẹ̀ jẹ́ lọ́ọ̀bì pẹ̀lú ọkọ náà wà dalẹ̀ ní ẹ̀wọ̀n bí tí gbọ́dọ̀ arábà mi dé ẹjọ́ ẹni tẹ́mi ṣàríkọ́gbọ́n mẹ́bẹ́bí tó ló wà ní mo máa padà wá I'll come and take care of you Kéde tó ló wà ní ṣe tí mi máa padà àti mi ẹ bá mi tọ́jú ọmọ mi. Ẹ wá ọ̀rẹ́ wa tó mẹ́yìn dání wọ́n ní kó mú wá ó fún mọ́wọ́ ó fẹ́yìn mọ́wọ́ ó ní àfẹ́mí lẹ́yìn bá fọ́ ẹ̀yìn fọ́ tán ó já ọ lójú ó tán ń bí òótọ́ aláṣejù aṣọ òbọ́mọ yẹ mọ́ ọmọ yẹ ti rìn yòó ọjà o. Àfẹ́mí ló ń pa elétè ènìyàn àfẹ́mí ló ń pa elétè ènìyàn àfẹ́mí. ọgbọ́n àgbọ́njù àgọ́ ló ń mú wá ìmọ̀ àmọ̀jù ó lè sọ ní dáláìmọ̀kan ohun abáfipá mú kì í bá nìkalẹ̀ èyí abáfẹ̀sọ̀ mú nígbà lọ́wọ́ ẹni. Àfẹ́mí ló ń pa elétè ènìyàn àfẹ́mí ló ń pa elétè ènìyàn àfẹ́mí. ọ̀bẹ nìkan jà fọwọ́ gún gbogbo ilé lójú bí wọ́n bá ń tàn ẹ́ kó má tanra rẹ̀ mo lè fòyí mo lè fọ̀hún ló mú ológì ní òkú sínú omi. Àfẹ́mí ló ń pa elétè ènìyàn àfẹ́mí ló ń pa elétè ènìyàn àfẹ́mí. ìyàwó ilé alára gbígbóná bó ṣe ń bọ́ kọjá ló sọ̀rọ̀ sí ìyá ọkọ ìjà níṣà lójoojúmọ́ rántí pé ìgbẹ̀yìn ló ń dolókùú àdá.